Ọ̀ṣunrọ̀nkẹ́ sọdún lónìí Málọ́kì nílé o Málọ́kì. Ògúnṣọlá sọdún lónìí Málọ́kì. Èmi Álọ́kì nílé o Málọ́kì. Alámọ̀kẹ́ sọdún lónìí Málọ́kì. Málọ́kì nílé o Málọ́kì. Ọlájúmọ̀kẹ́ sọdún lónìí Málọ́kì. Èmi Álọ́kì nílé o Málọ́kì. Ọ̀ṣunrọ̀nkẹ́ mi Àmọ̀kẹ́ o. Ògúnṣọlá Ọlájúmọ̀kẹ́ máa gbóhùn ẹnu tèmi gangan. Mo ní kí ọ̀fàyàjẹ́ ọjọ́ ìbí rẹ ni. Aláṣẹ àtolùdarí First Lady Cake and Beauty World náà ni máa gbóhùn ẹnu tèmi gangan. Mo ní kórìíjà òṣè lógúnlógún. Àmọ̀kẹ́ mo ní kórìíjà òṣè lọ́gbọ̀nlọ́gbọ̀n nílé ayé ń bí. Aṣojú yèyé má jẹ́ ó bàjẹ́ ọba làgbẹ̀wọ̀ ni mò ń pẹ̀hùn. Mo ní kórìíjà òṣè nígbànígbà nílé ayé. Ọ̀ṣunrọ̀nkẹ́ o, ẹni ọkùnrin kò lọ́nà tó yọwọ́ ọ̀ṣẹ́ ni. Tó ní bílẹ̀ yóò bá jẹ́ ní ẹni àsìjálè ẹni. Èyí fún jòwó àrẹwà lóbìnrin ni. Àmọ̀kẹ́ máa gbóhùn ẹnu tèmi gangan. Ọlájúmọ̀kẹ́ máa gbóhùn ẹnu tèmi. Face of Ideas Nation, face of Mabi Royal World. Omidan alàgbà wọ́ọ̀dù àṣebáwọn àmì ẹ̀yẹ tí ó kúkú gbà nìyẹn nílé ayé. Mo lọ́ọ̀ ní báwọn lọ́jà wẹ́rẹ́wẹ́rẹ́. Ó ní báwọn lọ́jà wàràwàrà lágbára dání mọ́ gbàgbé ẹni. Ọ̀ṣunrọ̀nkẹ́ òkú ọdún o. Ògúnṣọlá máa gbóhùn ẹnu tèmi gangan. Ṣebí kò yẹ ẹ̀sán nìyàn nílé bàbá tó bí ọlọ́mọ gangan. Ìkòyí ẹ̀sán nìyàn máa gbóhùn ẹnu tèmi gangan. Ìkòyí ẹ̀sán o. Ọ̀ṣunrọ̀nkẹ́ máa gbórí kí àwọn bàbá tó bí ọlọ́mọ. Ìkòyí ẹ̀sán nìyàn máa gbọ̀n yàn. Yan bí lọ́lú nìyàn máa lẹ́rìn ikú pọkọ. Ìkòyí sàrògùn àbárògùn ogun tó lọ. Àmọ̀kẹ́ o, ẹ ò rí ogun àjàwẹ̀yìn. Mo lógun àjàwẹ̀yìn ní múlẹ̀ Olúkòyí mọ́ amúmigbé lójoojúmọ́. Ṣebí ogun bàbá tiyín ní múlẹ̀ bàbá tiyín mú mi lọ. Jẹ̀rọ àgbẹ̀ nìyẹn ọmọ ẹ̀rù lọ́fà. Ẹ rí ọmọ kúròǹdó ọmọ tùròǹdó. Ọmọ àgbààgbà Ìkòyí tó gbọ́jọ́ ikú tó lọ rèé gbàlùkànyà. Ogun Olúkòyí sojú èmi dáadáa. Ẹni ọ̀fà bá lórí eléyìí ò jagun nílé bàbá tó bí ọlọ́mọ títìrì ogun ní tìrì. Ẹni ọ̀fà bá lẹ́yìn onítọ̀hún ò jagun títìrì ogun ní tìrì. Ẹni ọ̀fà bá níwájú lẹ́yìn Olúkòyí o. Ẹ rí eléyìí ò gangan ló jagun nílé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ igúnnugún ní yín orí akó. Èyí làkàlà tí ń jẹ́ lọ́rùn mọ́sẹ̀ tẹ́ntẹ́rẹ́. Ọ̀ṣunrọ̀nkẹ́ òkú ọdún o. Àmọ̀kẹ́ òkú àṣeyẹ. Ó ti yá nílé yẹyẹ tó kúkú bí ọlọ́mọ. Ṣebí Ìbàdàn ní kúkú ṣe lé yẹyẹ tirẹ̀. Ìbàdàn nílé Olúyọlé ọmọ jẹ̀gbíjẹ̀ kára wọn máa fi kára wọn fọ́ mi mu. Ọmọ igbó sásá ogun mọ́ kúkú sá nìyí. Ọmọ agbóyàyà, ọmọ agbóyàyà, ọmọ agbóyàyà ogun tí ó níyà. Ọ̀ṣunrọ̀nkẹ́ o, orí nínú ilé àwọn yẹyẹ tó bí ọlọ́mọ. Òkè gúlútú ni bàbá yín ti ń bọ̀ sábàrí. Igbó sùúrù ni bàbá tí yín ti ń bọ̀ lógún. Ọ̀sábàrẹ́ òbọ̀jà ológun ò ní kéré. Ǹjẹ́ bó bá dọjọ́ ìjà ẹja ránṣẹ́ pọ̀ sábàrí, bó bá dọjọ́ eré ẹja ránṣẹ́ pọ̀ lógún. Nílé bàbá tó bí ọlọ́mọ Ìbàdàn Mèsì ọ̀rọ̀ nílé Olúyọlé. Ìlú Ògúnmọ́lá olódògbò kẹrìírí lójú ogun owó ṣòkòtò kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìjà. Àgbàlá Ògúnmọ́lá ó tóbi ó tó kòkó ó sáré. Ẹlẹ́yẹlé lomi abúmú, àṣejìrẹ́ lomi abúmú bùwẹ̀ nílẹ̀ Ìbàdàn. Àmọ̀kẹ́ ṣọ́ ní bó délé ọkọ̀ tí rẹ̀ gangan ni. Ọmọ olóbì tó pọ̀ púpọ̀ rẹpẹtẹ. Ọmọ olóbì kan ọ̀wọ́ wọn ti rí wọ́. Ọmọ olóbì kan ọ̀wọ́ wọn ti rí wọ̀. Òbí tó bẹ́tẹ̀ ní abọ́
sápò ẹni òòyì tí ò jẹ́ tèmi àbọ̀ sínú igbó ẹranko búburú wárọ̀ òun jẹ nínú ilé àwọn ọkọ̀ tirẹ̀ gangan ni ọmọ lápò gbòbì sí ni wọ́n ìjẹsàn rídìí ìsáná ìlélẹ́rú wa ti múná roko ọmọ wa ti múná roko ọmọ wa ọmọ bòkun rémi ìjẹsàn ọmọdún ọ̀pá ànàdà ọmọ ẹlẹ́ni àti ẹ̀ka ọmọ ẹlẹ́ni èwélé ni wọ́n nílé ọkọ̀ tirẹ̀ ọ̀ṣọ́rọ̀ǹkẹ́ o mo lọ́wọ́ ti ṣáájú èyí náà mọ̀ sàmọ́dún ní lágbára ọlọ́run ọba aṣojú yèyé májí ó bàjẹ́ ọba làgẹ̀ face of Abia nation face of Mavi royal world omidan ọba làgbẹ̀ wọ́ọ̀dù àdìwọ́ ni mò ń ké sí mo ní ọmọ dákọ̀jọkọ̀jọ mo ní gbọ́dọ̀ dún orógbó àgbo gbọ́dọ̀ bún òbí ábìkú dànù lórí rẹ̀ mo lọ́wọ́ ní sọ́kú ìṣẹ̀dá rẹ̀ ò máa nígbà bòde lágbára dání mọ́ gbàgbé ẹni mo lọ́ọ́ tí wọ́n sọ́dún èyí náà mọ̀ sàmọ́dún ní lágbára ọlọ́run ọba tó ń bá wọn béèrè pé ta ní ìkọrin ewì sétí ọmọ aráyé Àmọ̀kẹ́ o mo ní tó máa béèrè pé ta ní ìkọrin ewì sétí ọmọ aráyé.